ètò yín ètò wa èyí tí a ní yọ̀mọ̀ wá sí orí afẹ́fẹ́ ní ọjọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ sátidé òun náà ni ó wá sóde lónìí. Orúkọ mi kò padà, èmi náà ni Abdulsemiu Tiamiyu tí gbogbo yín mọ̀ sí Àgbà Akin. Gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ fún yín pé ètò yóò bẹ̀rẹ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ tó ń lọ lórí ààrẹ mùsùlùmí, èyí tí à ń gbà bí ẹni gbàgbọ́ ọtí láàrin àwọn ọmọ Yorùbá, léyìí tí a fẹ́ kí irú nǹkan wọ̀nyí kí a wá ìgbó dẹ́kunlé lórí. Bẹ́ẹ̀ ni nítorí ẹ̀ ló fi jẹ́ kí a rìn sọ́tún kárìn sósì. A ní àfẹ́ wà, àfẹ́ dálé apá kan, àfẹ́ kọ́lé apá kan dápá kan sí. Gbogbo ibi tí ọ̀rọ̀ yìí gbé ti ń jẹ tó ti ń dá wàhálà sílẹ̀, a fẹ́ láti kan ẹnìkọ̀ọ̀kan kí a bi wọ́n léèrè kí nìdí ẹ̀ tí ọ̀rọ̀ fi ń rí bẹ́ẹ̀ torí pé à ń gbọ́ ọ̀rọ̀ yìí bí ẹni gba ẹgbẹ́ ọtí. Ìdí ẹ̀ rèé tí a fi lọ bá àlejò wa ní ọjọ́ tòní. Mi ò ní ọdún níwọ̀n ò kí ń ṣàìmọ̀ fún olóko ẹnìkankan wa, àmọ́ Yorùbá bọ̀ wọ́n ní ẹnu oníkànlá tí gbọ́ pàwọ́. Báyìí màá fẹ́ kí àlejò wa lónìí kí wọ́n fi ara wọn hàn, kí wọ́n ṣe àlàyé ta ni wọ́n, irú kòwò ni wọ́n dì mú nínú ọmọ Yorùbá ní ìpínlẹ̀ Kano. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun gidi gan olóòtú. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe sọ, orúkọ tèmi kò yí padà, ẹni tí a ti mọ̀ sí Olohunkemi Ishaq Muhammad Raji, tó yẹ pé lọ́wọ́lọ́wọ́ mo ń ṣe olùdarí àti alága Yorùbá Central Mosque tí gbogbo wa mọ̀ sí ẹgbẹ́ Fitiyatu Din Islam Society of Nigeria ní ìpínlẹ̀ Kano. Ẹ káàbọ̀ sí orí ètò. Lẹ́ẹ̀kan sí ìbéèrè mi sọ́dọ̀ yín, ẹ̀yin gẹ́gẹ́ bí olùdarí ìjọ Fitiyatu Din tí ó jẹ́ ìjọ Yorùbá ní ìpínlẹ̀ Kano, ṣé ẹ lágbára láti fìyànjú yìí láì ṣe àpéjọrò láàrin àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ mùsùlùmí àbí láàrin àwọn Yorùbá society tí wọ́n kù? Gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè, pẹ̀lú ògo Ọlọ́run á dáhùn ìbéèrè náà. Ìbéèrè yín lọ lórí wípé ṣé a ní ẹ̀tọ́ àbí agbára àbí àǹfààní láti fi yàn jóyè mùsùlùmí bẹ́ẹ̀ni sí oyè Yorùbá community. Rábù Yorùbá community ni a ò ní agbára, àmọ́ oyè tó bá jọmọ́ ti ẹ̀sìn ti Islam a ní agbára rẹ̀, a sì ní àǹfààní rẹ̀. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé mọ́ṣáláṣí ò ní Yorùbá Central Mosque, ò ní mọ́ṣáláṣí àkọ́kọ́ Yorùbá tí ọba Kano tí wọ́n ní ìlú tí a wà yìí àbí ìpínlẹ̀ tí a wà yìí tí wọ́n fún ní àṣẹ, tí wọ́n sì fún ní agbára kákọ́ bẹ̀rẹ̀ sí ní kí ìrun jímà tó jẹ́ ti Yorùbá. Tó jẹ́ pé gbogbo Yorùbá ń gbà náà lọ́hùn ní mọ́ṣáláṣí mi jù ọ̀kan yìí lọ. Tábà tí wàá pè nìkan ní mọ́ṣáláṣí Central Mosque tó jẹ́ ti elédè kan, dandan àbí afẹ́ akọ àṣẹ àti agbára àti àǹfààní ó ń bẹ pẹ̀lú irú mọ́ṣáláṣí báyìí láti lè fi hàn jóyè ti ẹ̀sìn àbí tàdínì tí ò tala ẹ̀yà tí ó ní mọ́ṣáláṣí. Tẹ̀sí fi ń yé wa wípé mọ́ṣáláṣí yín nìkan ló ní agbára láti lè fi èèyàn jóyè mùsùlùmí, ẹni tó kójú sùnwọ̀n fún ti Yorùbá mùsùlùmí Kánò. Ǹjẹ́ ní kí ló wá fà á tí a fi ń gbọ́ gbọ́nmi sí omi òjò láàrin ẹ̀yin Muslim community gangan tí àwọn kan sọ wípé àwọn ò gbà, àwọn gbà? Kò sí awuyewuye, kò dẹ̀ sí àtakò láàrin Muslim community. Gbogbo ìjọ mùsùlùmí tó bẹ ń Kánò 98% wọn branches ni wọ́n nílẹ̀, ẹ̀ka ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Ìbàdàn ti wá Ansarudeen, Nawairudeen, Anwaru Islam, Nurudeen, United Muslim Council, gbogbo wọn ẹ̀ka ni wọ́n ní ìpínlẹ̀ Kánò. Wọn ní ẹ̀kọ́tà ń bí. Tí wọ́n bá jẹrú yìí bẹ́ẹ̀ yẹn wọ́n yà pa àlọ́ sí ẹ̀kọ́tà wọn ni. Àmọ́ Fitiyatu Din Yorùbá Central Mosque ibi ní ẹ̀kọ́tà, ibi náà ló ti pilẹ̀, ibi náà sì ni gbogbo àṣẹ ń bẹ. Làwa ṣe ní àǹfààní àkọ́kọ́. Wọ́n sì takò wá, wọ́n sì gbógun, wọ́n sì bu ẹnu àtẹ́ lu tí a ṣe. Àwọn kan, kò ṣe gbogbo wọn, àwọn kan nínú ọba nǹkan sùn nílé
ààfin ọba Yorùbá àwọn ni wọ́n dá wàhálà sílẹ̀ àwọn ni wọ́n láti tá à ń pè ní inducement lédè òyìnbó ìyẹn pé ká máa ti àwọn ìjọ ìwé kílẹ̀ ń wò ẹ̀tọ́ gbogbo yín ni léyìí tó yẹ pé àwọn ìjọ yóò wulẹ̀ sọ̀rọ̀ wọn sì ní sọ̀rọ̀ bá ṣe ń sọ yín náà wọn gbogbo tiwa tẹ bá wọ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí náà láàrin Yorùbá Central Mosque àti àwọn kan ní Ọba in Council ni kì í ṣe láàrin Fìtìyàtù dé Yorùbá Central Mosque àti àwọn ìjọ Mùsùlùmí yòókù tó kù rárá àlẹ́jọ́ pẹ̀lú ẹnì kankan. ẹ fi ń yé mi yí pé kì í ṣe ìjọ Mùsùlùmí ló tako oyè ààrẹ Mùsùlùmí bí kò sí pé àwọn kan nínú Ọba in Council kí ló kan Ọba in Council nínú ọ̀rọ̀ oyè Mùsùlùmí. Tí a bá ní kí a wò á rí i pé àwa Yorùbá nílẹ̀ yìí àjòjì ni wá tó yẹ pé nípìlẹ̀ tí wọ́n ń pè ní indigenous lédè òyìnbó ìyẹn túmọ̀ sí pé àwa la nílùú yìí ọba wa yóò pilẹ̀ nípìlẹ̀ pé àwa la nílùú bẹ́ẹ̀ ọba ó pilẹ̀ nípìlẹ̀ pé àjòjì ni wá gbogbo structure tá a bá ní gbogbo ẹ̀ka tá a bá ní Yorùbá community ó pilẹ̀ lórí òfin tá a fi dira wa nǹkan kan bẹ tí a ń pè ní the Constitution of Yoruba Community Kano ìyẹn ìwé òfin tó fún wọn ní àǹfààní tó fún wọn lágbára tó fún wa ní àkójọ Yorùbá lápapọ̀ nílẹ̀ yìí nínú ìwé yìí ní tí wọ́n ní ká máa mójútó òní culture tradition economic and social aspect of the Yorubas in Kano ìyẹn túmọ̀ sí pé ìbániṣepọ̀ àti ọrọ̀ ajé àti àṣà tó jẹ́ ti ìbílẹ̀ Yorùbá kí àwọn tó sì ń bẹ ní Ọba in Council kí wọ́n máa ṣaṣojú Yorùbá nílé Ọba Kano àwọn tó nílẹ̀ yìí kí wọ́n máa ṣaṣojú Yorùbá ní ilé gómìnà Kano láwọn tó ní ìjọba ilẹ̀ yìí aṣojú wa náà jẹ́ wọ́n sì gbọ́dọ̀ mọ jábọ̀ fún àwa tí àjọmọ Yorùbá nílẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀sìn àbí òṣèlú kò sínú ní tí wọ́n gbọ́dọ̀ kọwọ́ bọ̀ ibẹ̀ ẹ̀kọ́ ibẹ̀ ó dàrú mọ́ wọn lọ́wọ́ bá a ṣe ń sọ yìí àbí tó bá tún wé òfin ṣe tí wọ́n bá sì tún wé òfin ṣe kò sí àǹfààní fún wọn kò sí agbára kan tí wọ́n lè lò lórí pé káwọn dá sí ọ̀rọ̀ ẹ̀sìn àbí ọ̀rọ̀ òṣèlú tí wàhálà bá dé láàrin àwọn ẹlẹ́sìn kan náà àbí àwọn tó jọ ń ṣòṣèlú jọmọ Yorùbá wọ́n lè gbọ́ pé wá ẹ ṣe sùúrù ara yín ìyẹn àǹfààní ń bẹ fún wọn lórí ìyẹn gẹ́gẹ́ bí olórí àmọ́ àǹfààní ò sí fún wọn láti dá sí ọ̀rọ̀ ẹ̀sìn láti tako ẹnìkan lọ́rọ̀ ẹ̀sìn àbí láti pàṣẹ fún ìjọ kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ìjọ tá à ń sọ wọ̀nyí they are registered entity wọ́n ní àṣẹ wọ́n ní agbára tí òfin orílẹ̀-èdè fún wọn níwọ̀n àti ọba ti ta yọ ààlà òfin orílẹ̀-èdè tí wọ́n fi gba àṣẹ ìyẹn ìjẹ́ ẹgbẹ́ kò sí tí ó yẹ kí wọ́n dà wọ́n láàmú lé lórí Ọba in Council ọ̀rọ̀ ẹlẹ́sìn kò kàn wọ́n ẹ rí i pé nílànà ẹ̀sìn Kristi wọn a máa joyè ń bẹ̀ níbi ọdún méjì sẹ́yìn wọ́n jẹ bíṣọ́ọ̀bù olówó tí wọ́n bá wọn dá sí wọn tí ẹ lè dá sí ni ẹ̀rù bà wọ́n àti dá sí àwọn la pé a fà wọ́n mọ́ra a pọ́n wọn lé a rí i pé 90% wọn ní Ọba in Council Mùsùlùmí ni wọ́n ọ̀dọ̀ àwa Mùsùlùmí náà ti ń gba yìí àwa là ń fún wọn ní yìí wọ́n sọ wá rò pé wọ́n ti ní àṣẹ lórí ẹ̀sìn Islam tí wọ́n sì ní ṣùgbọ́n eléyìí ó yẹ ká mọ̀ pé wọ́n ní àṣẹ pẹ̀lú àṣẹ tó lọ. so ó fi yé wa dájú gẹ́gẹ́ bí ẹsẹ̀ ń sọ ní ìsìn wípé wọn ò lẹ́tọ̀ọ́ láti dá sí ọ̀rọ̀ ẹ̀sìn Mùsùlùmí bó ti wulẹ̀ kó mọ. bẹ́ẹ̀ni èyí tí wọ́n lè ṣe irú bá a ṣe wé láwàní àbí ká tó wé tó yẹ pé kò sí gbọ́nmi-sí-omi ò tó ó yẹ kí a mú Alhaji wa Monsur Salau Láfẹ́ wá ààrẹ Mùsùlùmí Yorùbá gbogbo àbúlá rẹ ká mú lọ bá wọn kí wọ́n wá kí wọn gẹ́gẹ́ bí olórí kí wọ́n sì ṣàdúrà fún wọn léyìí tó ń pè ní blessing èyí tó yẹ ká ṣe nu nígbà tí àwọn ewé dayé pọ̀ tí wọ́n yan ọba àṣegùn tó rí pé bàbá náà jẹ́ pé Ọlọ́run ni bàbá yẹ́lò nígbà tí wọ́n yan nǹkan wọn tán fún ara wọn láàrin àwọn olóògùn ni wọ́n wá mú wọn wá bá wọn gbá sí ààfin ọba Yorùbá pé ẹ bá wa ṣàdúrà sẹ́ńtà àyàn rí láàrin ara wa nígbà tí ó sì jẹ́ Ọlọ́run ní pé wọ́n tún yẹ lòmíì báyìí tí wọ́n sì bá wọn dá sí i bóyá wọ́n sì bẹ̀rù àwọn olóògùn ni pé àwọn eléyìí kò bá wọn jà wọ́n sọ pé àwọn àǹtí wa lẹ́yìn Ọlọ́run àní kankan lẹ́ẹ̀kan tọwọ́ bọ̀ tiwa ṣùgbọ́n àyíndá wọn ló pé bí wọ́n ṣe yan ọba àṣegùn fáwọn olóògùn Yorùbá ńlẹ̀ yìí tí wọ́n bá wọn dá sí ló yẹ kí Mùsùlùmí náà yẹn tiẹ̀ tán gbọ́dọ̀ bá wọn dá sí lẹ́yìn ká mú wọn wá kán wá ṣàdúrà sí bẹ́ẹ̀ náà ló yẹ kí àwọn ẹlẹ́sìn Kristi yẹn ti wọn kán mú wá bá wọn pé ẹ ṣàdúrà sí. ìtẹ́fi yé wa nísìnyí ni wípé ipò bàbá ló yẹ kí àwọn Ọba in Council wọ́n wà. ó wà
nígbà tí ọ̀rọ̀ rí báyìí a sì tún máa tẹ̀síwájú lórí ètò yìí bí Ọlọ́run bá fún wa ní ọjọ́, torí kókó ọ̀rọ̀ òun ni ẹ ti sọ, torí wọ́n ní Yorùbá bọ̀ wọ́n ní àbọ̀ ọ̀rọ̀ òun là á sọ fún ọmọlúàbí tí ó bá dé inú rẹ̀ yóò di odindi. Ìdí ni wípé ibi tá à ń lọ ò jìnnà, ibi tí a fẹ́ yà ló pọ̀, àmọ́ a dúpẹ́ ní ọwọ́ yín pọ̀ pé a pè yín ẹ sì jẹ́ wa. Ọlọ́run ọba aláàánú, gbogbo ìgbà tí ẹ̀yin náà bá ti ń pe Ọlọ́run ọba yóò máa jẹ yín o. Aṣíwájú tí Ọlọ́run fi ń ṣe ní fìtíátùdé, Ọlọ́run ọba kò ní sọ yín di ẹni ẹ̀yìn. A dúpẹ́ gidigidi. A tún máa sún síwájú láti lọ máa ka àwọn ìkà kọ̀ọ̀kan tí ọ̀rọ̀ yìí kàn gbàgbàgbà láti gbọ́ ti ẹnu wọn, léyìí tí a máa mú wá sí orí afẹ́fẹ́. Ẹ̀yin èèyàn wa, ẹ máa bá wa ká lọ. Mo fẹ́ kí ẹ jọ̀ọ́ kí ẹ dákun, ẹ fi etí sí gbogbo ohun tí à ń sọ wọ̀nyí. Ẹ̀yin lẹ lè sọ wípé òdodo rèé tàbí irọ́ ni. Àwọn ò ní irọ́ tá a fẹ́ pa fẹ́nìkan, àmọ́ bó bá ṣe rí láti máa jù sí yín. Ẹ̀yin náà ntọ́ bá tọ́ ntọ́ bá yẹ ẹ máa fún wa ní ìmọ̀ràn lórí bó ṣe ń lọ. Orúkọ mi ò padà, Abdulsemiu Tiamiyu ní orúkọ mi. Báyìí ní òní yìí, ibi ìláfi àdàgbà ètò yìí rọ̀ sí. Tí ó bá tún di ọjọ́ mi, tí ó bá tún yẹ ká pè yín, á pè yín wá sí orí afẹ́fẹ́. Pẹ̀lú àṣẹ náà a máa jẹ yín. Ẹ ṣeun o, Olúwa wà pẹ̀lú yín. Àmín. Èmi ni ti yín tòótọ́, Abdulsemiu Tiamiyu Àgbàkin.